ibi ọmọ lágbára púpọ̀. Má ṣe ibi ọmọ ẹ rádaràda o, ẹni new generation. Má ṣe ibi ọmọ ẹ tó bá wà ní orílẹ̀-èdè tó ti lè tọ́jú ẹ̀ bó dáadáa ṣé bí mo ṣe sọ yẹn. Gbẹ́lẹ̀ kó buyọ sí kó ṣàdúrà sí kó tó gbìn. Kí ọmọ yẹn má dàgbà pẹ̀lú àìsìkí, pẹ̀lú ògo, pẹ̀lú adùn, kí ìkorò kó kúrò nínú ayé ẹ̀, kádùn kó ṣe kíni kó wẹbẹ̀, torí pé yòókì bá wọn ròde ìbànújẹ́ ibi ọmọ. Bẹ́ẹ̀ ni mo sọ, tí difficulties bá bá ènìyàn kó lọ tọpinpin ibi ọmọ ẹ̀. Àṣírí ìjákulẹ̀ ènìyàn ibi ọmọ ló ti wá. Ibi placenta ni àṣírí failure ti wá sáyé ẹlòmíì. Ibi ọmọ jẹ́ nǹkan tó ní agbára lórí ọmọ gan. Ẹlòmíì kò rí ọ̀nà àbáyọ lẹ́ni torí pé ìsìn tá a sí ibi ẹ̀ kò ṣe ìsìn tó dára rárá. Ẹlòmíì wọn ti ẹ̀ rí bí ẹ̀ sí bóyá ajá ló jẹ́ kò sẹ́ni tó mọ̀. Ẹlòmíì wọ́n gbé tiẹ̀ sílẹ̀ ó ti kẹ̀kọ́ tó sí. Mò ń sọ eléyìí nítorí pé àwọn tó ti bà kọ́ lè mọ bó ṣe máa gbàdúrà. Àwọn tí ò tí ì bà kọ́ má jẹ́ kó bà wọ́n. Ibi ọmọ lágbára. Ibi ọmọ, placenta, ìkejì ọmọ, orúkọ oríṣiríṣi ni àwọn máa ń pè o. Bápa àwọn Yorùbá wọ́n ní ibi ọmọ, wọ́n ní olùbí ọmọ, wọ́n ní ìkejì ọmọ. Kí ni placenta ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀dá? Ipa wo ló ń kó nínú ayé èèyàn tí ò bá tí ì jábọ́ ní ibi ọmọ mà tí ì jábọ́. Wọ́n tó wá nígbà pé tí ọba téèyàn bá dáyé náà ibi yẹn wọ́n gbọ́dọ̀ rí mọ́lẹ̀. Oríṣiríṣi nǹkan tó so wọn nílànà tẹ̀mí, ìlànà ti ìjọ mímọ́. Ìyá wa ẹ máa kú kalẹ̀. Hallelujah. Hallelujah. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ibi ọmọ, ibi ọmọ. Ibi ọmọ gẹ́gẹ́ bí atọ́kùn ṣe sọ bẹ́ẹ̀. Ibi ọmọ lágbára púpọ̀. Ó lágbára púpọ̀. Ibi ọmọ jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń bá ọmọ dàgbà nínú ìyá ẹ̀. Bí ọmọ ṣe ń grow bẹ́ẹ̀ ni ibi náà máa ń grow nínú aláboyún. Tí ènìyàn bá bímọ sáyé tí ibi ọmọ ò bá tí ì jáde lára obìnrin, ìdààmú ni fún obìnrin yẹn, ìdààmú ni fún àwọn ẹbí ẹ̀, ìdààmú ni fún ilé ìwòsàn tó bí ọmọ sí gangan. Ibi ọmọ jẹ́ kò ṣeé má ní fún ọmọ. Oríṣiríṣi ọ̀nà ni ibi ọmọ gbà láti máa ṣe rere fún ọmọ. Oríṣiríṣi ọ̀nà dẹ̀ ni ibi ọmọ gbà láti jẹ́ kí ibi kó lè bá ọmọ mi. Ẹlòmíì wà tó jẹ́ wípé nígbà tá a bí ibi ọmọ ẹ̀ kọ́kọ́ ráre. Bóyá nípasẹ̀ wípé ìdílé kan ló máa sin ibi ọmọ, ẹnìkan ló gba ibi ọmọ, nǹkan kan ló ṣẹlẹ̀ ní traditional Yorùbá, bàbá tó ní ọmọ àwọn ló ní access láti sin ibi ọmọ tí ò bá ní ọwọ́ kankan míì nínú o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ tó jẹ́ wípé ó wá jẹ́ bóyá ìyá ẹ̀ gboyún ẹ̀ tí bàbá yẹn ò gba oyún lọ́wọ́ ẹ̀, so àwọn ẹbí obìnrin yẹn tàbí àwọn òbí ẹ̀ àwọn ló ní orí ọ̀fẹ́, wọ́n máa gba ibi yẹn, wọ́n máa lọ sí. Wọ́n bá wá lọ sí ibi yẹn, number one, ẹni tó gbé ibi ọmọ dání tó fẹ́ lọ sí kò yẹ kó wà nínú ìbànújẹ́ pẹ̀lú ibi yẹn. Kò yẹ kó máa rò wípé kò ń ṣòun ló yẹ kóun ṣe léyìí o. Torí pé kọ́ṣọ̀ Yorùbá ni pé kí ẹbí bàbá ọmọ kí wọ́n lọ sí ibi ọmọ. Ṣùgbọ́n nígbà tó ti jẹ́ pé àwọn kankan so mọ́ tí ò lè rí bẹ́ẹ̀, ó lè fa ìdààmú díẹ̀ fún ọmọ yẹn tí ò bá tètè mọ àdúrà gbà. Ibi tí wọ́n tún sin ibi ọmọ sí ó ṣe pàtàkì. Ọmọ tí wọ́n sin ibi ẹ̀ ń sìn, ìgbà tó wá yá tó wá kọ́lé débẹ̀ yẹn, particular place ibi tó sin ibi ẹ̀ sí, bóyá wọ́n wá gbé ẹ̀rọ ata síbẹ̀, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní domi ata lé lórí. Ó lè fa ìjákulẹ̀ àti ìkọ̀sẹ̀ bá ọmọ yẹn. Ibi ọmọ lágbára gẹ́gẹ́ bí ọmọ níbí ṣe rí o. So mọ̀ pé kò sí ènìyàn tí wọ́n bí láyé tí ò ní òjìji. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, shadow mi show lórí fóònù tó ń wò mí. Ẹni tó jókòó yẹn ibi ẹ̀ wà ń bẹ̀.
ṣé orí ibi yẹn ló máa dàgbà ló máa dìde òun bí ọmọ ṣe ń dàgbà tọmọ bá pọ́jọ́ kan ṣáàdò tó máa ní ṣáàdò ọmọ ọjọ́ kan ni tó bá pé ọdún méjì ṣáàdò tó máa ní ṣáàdò ọmọ ọdún méjì ni tẹ́lẹ̀ ọba wà ní 60 years of age ṣáàdò tó máa ní ṣáàdò ọmọ 60 years ni so lórí ibi ọmọ yẹn bí ibi ọmọ yẹn ṣe ń dàgbà tó wà nínú ilẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ọmọ yẹn náà ń dàgbà sí i ọjọ́ tí ènìyàn bá ti kú ni òjijì ẹ̀ kú kò ní òjijì mọ́ ọjọ́ náà láti tún sin òun náà àti sin ibi a dẹ̀ ti sin ọmọ náà so ibi ọmọ jẹ́ nǹkan tó ní agbára lórí ọmọ gan ẹlòmíì kò rí ọ̀nà àbáyọ lẹ́ni torí pé ìsìn tá a sin ibi ẹ̀ kò ṣe ìsìn tó dára rárá ẹlòmíì wọn ti ẹ̀ rí bí ẹ̀ sí bóyá ajá ló jẹ́ kò sẹ́ni tó mọ̀ ẹlòmíì wọ́n gbé tiẹ̀ sílẹ̀ ó ti kẹ̀kọ́ tó sìn mò ń sọ eléyìí nítorí pé àwọn tó ti bà kọ́ lè mọ bó ṣe máa gbàdúrà àwọn tí ò tí ì bà kọ́ má jẹ́ kó bà wọ́n ibi ọmọ lágbára ibi ọmọ máa ń fa ìjákulẹ̀ lórí ọmọ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ibi placenta yẹn ó lè fa ìjákulẹ̀ lórí ọmọ once tó bá ti bí ẹ tó ti níbi o ti ní shadow o ti ní òjijì tó ń tẹ̀lé ẹ òjijì yẹn ń dàgbà bó ṣe ń dàgbà ló ń dàgbà ẹlòmíràn lè sọ pé gbàtà lọ síbi kan adẹ̀rẹ́ nìkan tó jọ yín o ó ti ṣẹlẹ̀ wù nìyẹn ibi ọmọ lágbára púpọ̀ ibi ọmọ ó ní agbára púpọ̀ so gbogbo ẹ̀yin tí ó ti bí yín nípasẹ̀ bóyá pé ìyá àti bàbá ò agree nípasẹ̀ ibi placenta ó possible kí ìjákulẹ̀ wọnú ayé ènìyàn o ènìyàn wà lamẹ́ríkà kò sọ pé kó má ní ìjákulẹ̀ o ènìyàn gbé ní London kò ní kó má ní ìjákulẹ̀ o ìjákulẹ̀ ìjákulẹ̀ o lè wà ní Nàìjíríà kò ṣògo kó má ní ìjákulẹ̀ tó bá pákéjì ibi ẹ̀ dáadáa ibi tó dára jù láyé yìí kó máa sì bí ọmọ sí tó dára jù tí ènìyàn bàbá àti ìyá tó bá jọ wà ibi tó ní ògo nínú tó ní iye nínú òun ní ilé tí bàbá yẹn kọ́ ṣùgbọ́n tó bá ti wáyé pé bóyá ẹ ti kúrò nílùú àbí ẹ wà lẹ́kọ̀ọ́ ẹ tí kọ́lé bóyá ibi tẹ̀ ń gbé ló fẹ́ sin ibi ẹ sí tàbí ibi ọmọ tó bí make sure pé ó bá ìlà yẹn ní gbólóhùn kan tó sin ibi ọmọ ẹ síbẹ̀ bá ilẹ̀ yẹn ní gbólóhùn ìwọ ilẹ̀ ibi báyìí tó bá possible kan kó buyọ̀ sí mo fẹ́ sin ibi ọmọ mi síbi báyìí adùn ní kó jẹ́ kí ọmọ yìí máa jẹ́ fún mi o má jẹ́ kó já ìbànújẹ́ o má jẹ́ kó rí ìjákulẹ̀ má jẹ́ kó rí ìdààmú má jẹ́ kó rí wàhálà ọjọ́ àríbínibí máa ń wọlẹ̀ ọjọ́ tí ọmọ bá ti dáyé níbi ẹ̀ ń wọlẹ̀ tí ò bá ti ní ọwọ́ kan wàhálà nínú ìwọ ibi ọmọ yìí bí mo ṣe gbé ẹgbìn lẹ́ni gbogbo ibi tó yẹ kí ọmọ mi rí láyé ó yá mo bù ẹ́ mọ́lẹ̀ lórúkọ Jésù ó gbọ́dọ̀ gbérí mọ́ bẹ́ẹ̀ ni mo sọ wàá wá fi ẹsẹ̀ òsì wàá wá fi dìbà ó ti sin bí properly nìyẹn now ìyẹn ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ yẹn ẹni tí eléyìí ti wá ṣẹlẹ̀ sí ẹlòmíì máa ń lálàá fún ara ẹ̀ ó máa tún ríra ẹ̀ kí ló ń fa pé kó máa ríra ẹ nílé ibi tí gbé sàn ẹ́ primary school tó ti lọ rí ibi yẹn ló ń ṣiṣẹ́ because the shadow can only try wọ́n ní lè rí ṣùgbọ́n tó bá yẹ jẹ́ àjàṣẹ́gun àti àjà máa wá sọ fún ẹ ti bá ṣiṣẹ́ fún èmi nípa nínú ogun o ṣùgbọ́n mo fẹ́ bẹ́ẹ̀ jagun ni o ìwọ náà gbọ́dọ̀ lè jagun tó bá ti fi ọ̀rọ̀ ẹ dá wòlíì nìkan pé kó máa bẹ́ẹ̀ ṣe kó máa bẹ́ẹ̀ ṣe tó lè ṣe fúnra ẹ apẹ́kúrẹ́ níbẹ̀ tó bọ́ lọ́wọ́ ogun o ṣùgbọ́n nípa ibi ọmọ yẹn tó bá ti ṣiṣẹ́ yẹn fún ọjọ́ méje máa kọ́ sáà tó máa kà máa sọ fún ẹ ó máa depend lórí ọjọ́ ìbí ẹ ni màá fi fún ẹ ní iṣẹ́ yẹn tó bá pè mí tí mi bá gbé mi ò ṣègbéraga mo máa ń sọ mo máa ń busy seriously iṣẹ́ tí bá fẹ́ ṣe spiritual mo máa fúnra mi ní ọjọ́ mẹ́ta láàrin ọ̀sẹ̀ máa ṣàdúrà wákàtí lé kí tó sẹ̀dẹ̀ sí ìlú tí bá fẹ́ gbé lọ all over the world ìyẹn ìkan number 2 àpọ́nlé ni foreman èkó lè ṣèyàn mẹ́rin èmi nìkan náà ni màá ṣọ́nà èmi nìkan náà ni màá tún ṣiṣẹ́ so ó yẹ kẹ́ máa wò ó ṣe fún mi mo ti sọ fọ́lọ́run ò jẹ́ wá sọ fún wọn náà tó bá ti pè mí tí mi ò bá ti gbé tó ò dẹ̀ tún mi pè ọlọ́run ò rán mi sí ẹ nìyẹn mo ti sọ fọ́lọ́run pé iṣẹ́ tó bá ti parí tó kàn fẹ́ kí n lọ sórí ọ̀fẹ́ sí kó dẹ̀ gbogbo lórí ayé ẹni yẹn with testimonies ó ní kó jẹ́ kó pè mí kí n gbé
ẹlòmíì máa pè mí lọ́wọ́ kan máa dẹ̀ lẹ́sbìsì máa dẹ̀ gbé máa dẹ̀ gbọ́ mẹ́mìtì máa dẹ̀ ṣọ́nà fún ayé ẹ̀dẹ̀ máa ṣẹ́ bẹ́ẹ̀ lómi máa pè mí ní odidi ọ̀sẹ̀ kan mo ní ráyè dá lóhùn. Check yourself. Ó ṣe fọ́ọ̀tì mi o ìwọ ni kò yẹra ẹ wò torí pé ogun máa báyìí débi pé ibi tó bá ti mọ̀ pé bíbẹ̀ ló ti fẹ́ rí ìtúsílẹ̀ wọ́n á jẹ́ kí ibẹ̀ yẹn kó sún ẹ ó máa padà sún ẹ níwá ní kí tiẹ̀ ní náà ṣé mi ni ẹjọ́ òníkan náà ni ó ń ṣègbéraga ẹjọ́ wòlíì kan o wòlíì will proceed ìwọ ni kò káràmásìkí ayé ara ẹ ibi ọmọ lágbára púpọ̀ tó jẹ́ pé ó lè jẹ́ kí ènìyàn kó máa ṣiṣẹ́ bí ẹni kó máa jẹjẹ ìlírí ibi ọmọ máa ń gbàbọ̀dẹ̀ fún ọmọ tó ń dàgbà bẹ́ẹ̀ ni mo sọ tó bá fẹ́ sọ ènìyàn látà àwọn ẹni bí ayé òjijì ẹ̀ náà máa target ibi ọmọ yẹn ti gbàbọ̀dẹ̀ nìyẹn ẹlòmíì wọn máa tálọ́fà kò ní wọlé sí lára torí pé ibi ọmọ ẹ̀ ò gbàbọ̀dẹ̀ fún bẹ́ẹ̀ ni tí ibi ọmọ ẹ̀ ò bá ti gbàbọ̀dẹ̀ fún ẹ hardly ní àrùn máa dúró lára ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ibi ọmọ bá ti gbàbọ̀dẹ̀ fún tí ṣàdùn ẹ ti gbàbọ̀dẹ̀ fún tó bá jù báyìí ó máa bá ni mo rántí ìránṣẹ́ kan nígbà yẹn kíṣì ló gbà ọfà yẹn wọlé sí lára ó dẹ̀ di tẹ̀tẹ̀ straight pé ibi ọrùn ló wọlé sí ó dẹ̀ pè mí ó ní báwo ni báyìí lọ́lọ́run sọ lórí ẹ̀ báyìí ni kò lọ ṣe ìgbésẹ̀ báyìí ni kò gbé ọjọ́ kẹta ibi tí ọfà yẹn gbà wọlé ló gbà jáde padà ibi ọmọ wọ́n sọ̀lù lọ́rùn ni ibi ọmọ lágbára púpọ̀ tí ò bá jáde nínú obìnrin bìlísì ni o wọ́n máa sáré sọ́tún wọn sáré sósì ni torí ibi ò tí ì jáde wọn ò tí ì lè congratulate yẹ know what I'm saying ibi ọmọ lágbára púpọ̀ má ṣe ibi ọmọ ẹ rádaràda o ẹni new generation má ṣe ibi ọmọ ẹ tó bá wà ní orílẹ̀-èdè tó ti lè tọ́jú ẹ̀ bó dáadáa ṣé bí mo ṣe sọ yẹn gbẹ́lẹ̀ kó buyọ̀ sí kó ṣàdúrà sí kó tó gbìn kí ọmọ yẹn má dàgbà pẹ̀lú àìsìkí pẹ̀lú ògo pẹ̀lú adùn kí ìkorò kó kúrò nínú ayé ẹ̀ kádùn kó ṣe kíni kó wẹ̀bẹ̀ torí pé yòókì bá wọn ròde ìbànújẹ́ ibi ọmọ bẹ́ẹ̀ ni mo sọ tí difficulties bá bá ènìyàn kó lọ tọpinpin ibi ọmọ ẹ̀ àṣírí ìjákulẹ̀ ènìyàn ibi ọmọ ló ti wá ibi placenta ni àṣírí failure ti wá sáyé ẹlòmíì kò ṣe anything á tún máa bẹ̀rẹ̀ pé what have I done kí ni mo ṣe mò ń ṣètọrẹ àánú mò ń ṣèpèsè mò ń tẹ̀tàrí ìdámẹ́wàá mò ń ṣe wọn bá tí mo lè ṣe mò ń ṣiṣẹ́ fọlọ́run kí ni mo ṣe go and check your placenta ask your parents. Why me? Yes. Why me? Why me? You said you. Go ask. Let them tell you bitọ́ òní bí ẹ mọ́ tó bá ìṣeéṣe kọ́ lọ make amendment kọ́ lọ dayọ̀ síbẹ̀ yẹn kọ́ bẹ́ẹ̀ súnlẹ̀ sí pẹ̀lú omi àjípọ̀ wàá rí ọ̀nà àbáyọ láyé. wọ́n ṣèyẹn fún ẹ ní ọjọ́ bá jẹ́ pé ìyá ẹ̀ sì wà láyé ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn kí ìyá súnlẹ̀ fún ẹ ní òò kó fi omi yẹn wọ̀ fún ọjọ́ mẹ́ta ó bọ́ lọ́wọ́ ibi nìyẹn màlẹ́kà. ibi ọmọ lágbára púpọ̀ má jẹ́ kí hospital kankan kó ṣe bí gbapò ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tọ́jú ẹ̀ ìkejì ọmọ ẹ nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n ní ìkejì ọmọ ní lóòótọ́ Yorùbá pèsà ìkejì ọmọ ní o ìkan tó bá ti mú ibi ọmọ tó máa dọjọ́ kejì mú ẹ lọ́wọ́ ó ti lọ́wọ́ kan ìkà nínú. mo wọ program kan lọ́jọ́ kan obìnrin yẹn sọ pé gbogbo àwọn ọmọ tóun bí wọn ò yá rẹ torí pé ìyá òun ló ń gbàbí lọ́wọ́ òun ó lọ ń gbé fọ́sítì kan ó ń tà fún wọn. àwọn ọmọ yẹn wá di rádaràda sáyé ibi ọmọ lágbára púpọ̀ mo bèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí mi má tọ ìmọ́lẹ̀ sí fún mi lóru mo dẹ̀ rí mo kọ́ sílẹ̀ ni mo á sọ fún ẹ yìí o ibi ọmọ lágbára má jẹ́ kó ṣe bí ẹ rádaràda má jẹ́ kó ṣe bí ọmọ ẹ rádaràda protect it bó jẹ́ ìlú òyìnbó ló wà gan bí sọ pé ìyọ̀nà òbúsí o gbàdúrà sí i kọ́ bẹ́ẹ̀ ṣe bó ṣe máa ń ṣe ń bẹ̀ má ṣe ọ̀nà gbẹgbẹ́ ọmọ wọn bí sílùú òyìnbó kò gbọ́ràn ọmọ tó ń lu ìyá ẹ̀ I know what I'm saying I'm a prophetess wetin mi máa ń gbọ́ winiwini ìyá yìí ó ló máa lù ú báyìí á tún máa bùn pé you are a bullshit fucking mother pátápátá bùn dáadáa á tún nà òun ìyá tó bí nínú ọmọ èyí mọ bí àwọn sun ibi ẹ̀ níná ni ọmọ tó bá sun ibi ẹ̀ nínú orí ẹ̀ máa gbá ni orí ọ̀fẹ́ nìkan lórí gbà tó bá sun ibi ènìyàn nínú problem ayérayé ni bálabàlá lá máa ṣe kó sígbà tí ò ní mú gbó ó ti smoke láti inú oyún wọ́n ti fa ibi ọmọ wọ́n ti sun ibi ọmọ ẹ̀ ọlọ́tà níbi náà ti gbé gbaná sí lórí wọ́n ti dáná ayérayé sórí ẹ̀ ibi ọmọ lágbára púpọ̀ má jẹ́ kó ṣètò ọmọ ẹ̀ jákujàku ẹ̀yin abiyamọ ẹ̀ náwó ọ̀tún sókè màlẹ́kà
sọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé gbogbo ohun òdì lórí placenta ọmọ ẹ̀ tó jẹ́ kó máa hùwà òdì ọlọ́run kó yí padà lórúkọ Jésù. àṣẹ o àṣẹ àjíǹde tí ṣàṣì ọjọ́ kẹta kó kọjá lọ lórúkọ Jésù. gbogbo ibi tí ibi ayé rẹ ti ń ráre ọlọ́run kó kọjá lọ síbẹ̀ kó pàbídà kó sọ bìdìrẹ. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ lolúwa wí àṣẹ balẹ̀ kó yí padà Jésù olúwa wa àmín 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 lórúkọ Jésù. orúkọ mi ò yí padà prophetess Adéjọkẹ́ Adétutù JP. àwa la wà lórí alóore àwa là ń dún bí ẹni. nọ́mbà yín o yà wá. a sì ń rọ̀ bí òwe 08069792767 àlàáfíà.